Bàbá Peter Fatomilola kì í ṣe ọ̀ríjínà oníṣẹ̀ṣe o, Ifagelist wà lẹ́sìn ló fọ̀rọ̀ lẹ̀. Kí ló rí, kí ló fà á tó fi ní bàbá yìí tó jẹ́ òpónà gbòǹgbò nínú àwọn onítíátà tí wọ́n sì máa ń kópa nínú eré ìṣẹ̀ṣe. Kí ló fà á tó fi sọ pé bàbá yìí ò kì í ṣe oníṣẹ̀ṣe? Kí ló sọ nípa ọ̀rọ̀ tíátà tí bàbá yìí ń ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí bàbá yìí máa ń sọ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe? Báwo ló ìsọ bó ṣe rí gangan? Alàgbà yìí ní bóun bá pàdé bàbá pé ìbéèrè mẹ́ta lòun kàn máa béèrè lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe jẹ́ oníṣẹ̀ṣe. Ẹ̀yin èèyàn wa, Ifagelist fọ̀rọ̀ lẹ̀ o lórí àwọn tó ń pa irọ́ oríṣiríṣi tó fi ń gbé àwọn èèyàn mọ́ra tó ń fáwọn èèyàn ní lámbà lórí ayélujára. Ẹ̀yin èèyàn wa, lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe náà ni o. Alàgbà yìí ní pé ìṣẹ̀ṣe pé ó ti kọjá báwọn èèyàn ṣe ń sọ ọ́ yìí, kódà ó ti kọjá bí bàbá Fatomilola ṣe ń gbé e kalẹ̀. Ẹ̀yin èèyàn wa, ó ní tó bá jẹ́ wípé irọ́ ni ìṣẹ̀ṣe ni wípé kò ní wà títí di òní olónìí. Ifagelist yìí tú àwọn ọ̀rọ̀ kan tí bàbá Fatomilola sọ palẹ̀ nínú fọ́nrán o. Ẹ wò ó serious gan o. Ẹ gbọ́ nǹkan tí Ifagelist sọ nípa àwọn ọ̀rọ̀ bàbá Fatomilola. Ẹ gbọ́. Àwọn èèyàn ò tiẹ̀ jẹ́ kí kétì mi kó lélẹ̀ lórí ọ̀rọ̀ tí bàbá Fatomilola tí wọ́n sọ lórí interview tí wọ́n ṣe. Bàbá Fatomilola, ẹ dákun nítorí Olódùmarè. Àkọ́kọ́, mò ń sọ ní yanya ní gbogbo ayé pé ẹ kì í ṣe oníṣẹ̀ṣe. Ṣé àwọn àpòrí afẹ́fẹ́ ni mo ti ń sọ̀rọ̀? Ṣé rí gbogbo àwa tajàtajà, gbogbo àwa tá a jẹ́ tajàtajà, tá a bá wò pé ojú ìpawó a fẹ́ fi ìrìn àjò bí a fẹ́ fi tajà, ẹ dákun, ṣé rí tí èèyàn bá jẹ́ǹjẹ ẹ̀rọ tó bá yó, ebi ó padà tó pa. Ọ̀rúnmìlà ní ká tètè délé ayé ọ̀sọ́pá gbàlè nìyàn. Bàbá yìí ti sọ̀rọ̀ rí tó jẹ́ pé nígbà tí mo gbá àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe nígbà yẹn, inú bí mi, mo sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé Adéfá sì bínú báyìí o, Adéfá ṣé bí ẹ̀kọ́ ni ìṣẹ̀ṣe ń kọ́ wa? Ṣé ẹ̀kọ́ máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà? Ṣé ìṣẹ̀ṣe máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà? Ṣé ìṣẹ̀ṣe máa ń wú àgbàlagbà nílẹ̀? Bàbá Fatomilola kì í so oníṣẹ̀ṣe. Tí wọ́n bá wá jẹ́ pé oníṣẹ̀ṣe ni wọ́n lè pè mí. Ìbéèrè mẹ́ta ń bẹ tí màá bi wọ́n. Bí èèyàn bá jẹ́ oníṣẹ̀ṣe tí ó bá ti jẹ́ ọlẹ́sìn, oníṣẹ̀ṣe kọ́. Ìṣòro ọ̀pẹ ó yàtọ̀ sí ìṣòwò ọ̀pẹ. Oníṣòwò ló jẹ́ oníṣẹ̀ṣe tí ń ṣẹ̀sìn tó sì ń jẹ́ méje kó bàjẹ́. Ṣùgbọ́n oníṣòwò lórí àtijẹ ni yóò torí owó, yóò torí àtijẹ. A wò pé bàbá sọ yìí kò sí tí ó ṣẹlẹ̀, àkókò tí wà láwà. Àwọn ẹlòmíín bẹ tó jẹ́ pé tọ́lọ́dùmarè ó bá jẹ́ kí wọ́n dépò aṣáájú, tọ́lọ́dùmarè ó bá jẹ́ kí wọ́n dépò ọlá, tọ́lọ́dùmarè ó bá jẹ́ kí wọ́n tájú ẹni ìṣáájú, ó yé Olódùmarè, ó yé irúnmọlẹ̀ o. Bàbá Fatomilola, kò sí àpẹẹrẹ ẹ̀kọ́ ìrìn àjò kankan tí ayé lè kọ́ lára yín tá a fi lè sọ pé oníṣẹ̀ṣe ni. Ẹ dákun nítorí Olódùmarè. Ohun tí ènìyàn bá mọ̀ kò yá gbàdá o. A béèrè ọ̀nà síre kì í ṣìnà. Adífá fún didi kúrì tí í ṣe baálé ọjà. Ṣé rí ìlànà owó tíátà tẹ gbé dání, ẹ mọ̀ ẹ́ ṣe o, ẹ sì ju ẹni tọ́lọ́run ọba tó fi rán. Ṣùgbọ́n tí ìrìn àjò ìmọ̀ tí bá ti ń débi ìṣẹ̀ṣe láwọn àyè àlàyé ìrìn àjò kan, ẹ dákun bàbá, ẹ dákun, gbogbo ìtẹ́ ń sọ yẹn bálá blue bálá ní kọjọ́ra wọn. Ọgbọ́n mọ̀ ń tán láyé lọ. Káti ẹ̀ wá sọ pé èyí lọ́ba kù láyé táwọn á ń fìrìn àjò yín tá a fi ń ṣe àpẹẹrẹ pé àwọn aṣáájú náà rí. Bàbá Fatomilola kì í so oníṣẹ̀ṣe. Ẹ tètè táyé yanjú ẹ̀. Ok, nígbà tí bẹ́ẹ̀ ṣe wà láyé yìí, ẹ̀yẹ kà sọ pé tẹ́ ẹ bá kú àwọn báyìí ni ó sìnkú yín. Á tiẹ̀ mọ àwọn tá a mọ̀ pẹ̀lú yín gan. Torí pé nígbà tí bàbá Fatomilola tí ikú bá sọ pé òun pajú wọn dé, tí abárèèyàn tó bá jẹ́ babaláwo tó bá jáde lọ́jọ́ náà máa fẹ́ lọ rèé sìnkú awo, ẹ gbèpè láyé ẹ tó gbèpè lọ́rùn. Ìtọ́ba yẹ kẹ́ ẹ túnṣe láyé, ẹ bá ní túnṣe láyé wọn o. Torí pé ńgbà tí
àgbà tó máa tún sọ̀rọ̀ nísìnyí wọ́n sọ pé lágbájá wọ́n èso ọ̀bá ẹ̀ sàgbàlagbà ẹ dákun àgbàlagbà ẹ má bọ́jọ́ ọ̀la wa jẹ́ níbi tí àwọn kan bàjẹ́ dé ní àná ibẹ̀ la wà lẹ́nu yìí o làǹrà bójó láti ìráyè ṣé wá rí gbogbo ẹ̀yin olórìṣà spirituality ẹ jẹ́ kó rí yín pé téèyàn bá pa irú ẹyọ kan ọgọ́rùn-ún bíi irọ́ ìní irọ́ tí ó tó pa kí irú ẹyọ kan yẹ kọ́ mọ̀ bá ṣe já bẹ́ẹ̀ bá ń sọ pé mi ti ní ayé dé ìdọ̀tí ni ká máa lo obì láti fi béèrè ẹ̀ wá ń pákéjì irọ́ ẹ wà máa sọ pé spirituality téèyàn bá fẹ̀mí rìn wọ́n wà gbé ọ ní agbẹdẹgbẹdẹ méjì ayé àti tọ̀run bàbá mi ìyá mi ò lè rí bẹ̀dẹ̀ tí o bá mọ̀ pé o ní agbára ìmọ̀ ìrìn àjò kan tó ń lò ló mọ̀ ní àríwá wọ́n da dúdú irọ́ táwọn ti bí àti ti bí tí wọ́n pa ẹni ń dá lónìí o láyé ṣe ń padà sínú ìṣẹ̀ṣẹ̀ o irọ́ wọn tí wọ́n pa tí wọ́n lérò pé kò lè jà á ká sọ pé irọ́ bá ní ìṣẹ̀ṣẹ̀ ni kò lè ṣẹ́kùdè ní iná adẹ́bọ wọ́n mọ̀ ti fẹ́ parẹ́ ti pẹ́ báwo wá lẹ́yìn kan náà ṣe wá tó kóra yín jọ sábàràbì kan tẹ́ẹ̀mọ̀ sọ pé oníṣẹ̀ṣẹ̀ ni yín tẹ́ẹ̀mọ̀ sọ pé ara wa ni yín tó wá jẹ́ pé ọ̀nà láti bà kíní yẹn jẹ́ lẹ́wà ń sànà rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o pàjẹ́ balẹ́rù mọ̀ sí kú tí wọ́n pa gbàràgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ gbogbo tá à ń ṣe yìí kò gbẹ́sẹ̀ débì kan kí lẹ fẹ́ ká ṣe gan kí ni pàtàkì tẹ́ fẹ́ ká ṣe gan bẹ́ẹ̀ bá jẹ́ babaláwo irú ẹni bẹ́ẹ̀ lè mọ́ bọ̀ Ṣàngó oh my God sáà sọ pé sẹ́rú orí ẹni bẹ́ẹ̀ pé sá gbogbo tó fi bí ìrìn àjò yẹn múlẹ̀ ẹ̀yin lè jáde kẹ́ ẹ sọ pé tó fi múlẹ̀ rèé sẹ́ni tí ẹ̀ bá fẹ́ ṣàlàyé ìṣẹ̀ṣe ìmọ̀ ló ní àdínì ẹgbẹ́ kí n lo èdè yẹn dákun torí ọlọ ẹ̀yà mi ní o àdínì ìmọ̀ ló ní ẹ̀sìn ọgbọ́n orí ògbé gbogbo tí sì ń bẹ nínú ìṣẹ̀ṣe pátá òun ló ní tó bí ló ní àkọọ́lẹ̀ ẹwọ tí ń bẹ lọ́wọ́ mi ìrọ́kẹ́ ni kí ni ń jẹ́ ìrọ́kẹ́ báwo làwọn ṣe ń lù ú kí ni ìtumọ̀ rẹ̀ kí ni tó bí ẹlòmíì ó sọ pé ìrọ́kẹ́ rẹ̀ yóò ní gbogbo òòṣà lónìí o orí ẹni ò pé ayé lónìí bálábùlù là ń bá lọ́wọ́ olóòṣà míì lẹ́yìn ló ń gbé ìrọ́kẹ́ gẹ́gẹ́ dání báyìí lẹ́mọ̀ sọ ìrọ́kẹ́ oyè mi rèé ọlẹ́ni tí ń lò rọ́kẹ́ ó ní tó fìdí ẹ̀ múlẹ̀ ó ní tó fìdí ẹ̀ múlẹ̀ nínú Ifá ẹni bẹ́ẹ̀ bá jẹ́ babaláwo ó lè mọ́ bọ́ọ̀sà kò yé mi kí ló fìdí ẹ̀ rí òrìn àjò tó fi múlẹ̀ gbogbo àwa tá a sì pé ara mẹ́rin lólórìṣà tá à ń pè pé olórìṣà ni wá tẹ́ wá sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ bọ̀ sun nílànà tẹ̀mí tí èsì lànà bíbọ àwọn tẹ́ ẹ lọ rí wá kándù ẹ rántí pé kándù tẹ́ ẹ ránṣẹ́ sí àwọn ìran kan ni wọ́n ṣe kì í ṣẹ̀yìn ọmọ ó béèrè lọ́wọ́ yín tí gàdá padà já Ifá ní olòlò níkun erin olòlò níkun ẹfọ̀n bí olòlò bí olòlò kì í tán níkun ara gan adébáfọ̀ ń lò pìtàn bàbá ni ó jì sí akápò rẹ̀ lọ́rùn ìjẹ́ olòlò ògbóhùn mi ní ohun tẹ́mi fáwọn wí ńlá kápò ń fọ̀ olòlò ògbóhùn mi ní akápò mẹ́sùrú ìfi ń pẹ́sùrú olòlò ògbóhùn mi ní ohun tẹ́mi fáwọn wí ńlá kápò ń fọ̀ olòlò ògbóhùn mi ní akápò mẹ́sùrú ìsì fi ń pẹ́sùrú olòlò ògbóhùn mi ní ohun tẹ́mi fáwọn wí ńlá kápò ń fọ̀ olòlò ògbóhùn mi ní ọdún ìlànà tí èèyàn bá ń parọ́ mọ́ ọ̀rọ̀ ọ̀hún ó ní ara mọ́ ń lòun nínú ọpọ́n ni kí ló dé tà ń sọ balabulu bàbá Fátómilọ́lá kì í so oníṣẹ̀ṣe àwọn wo ni ó sìnkú yín wọ́n lè bẹ́ẹ̀ tiẹ̀ pé Christian ni ó sìnkú yín ẹ declare church ibi tẹ́ ń lọ ibo lẹ ti ń jọ́sìn sáà nílé ìjọsìn ni tá a mọ̀ yín òṣèlú orí tíátà la mọ̀ yín fún tó bá jẹ́ pé nílànà tìṣẹ̀ṣe ni ti fá ni wọ́n èdè bẹ́ẹ̀ ẹkùnkùn ti sọ náà pé kọ̀ọ̀kan kí babaláwo lẹ́sùlẹ̀ yìí ò sì lẹ́sùlẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́sùlẹ̀ tẹ́ bá declare fàyè ṣẹ̀ṣẹ̀ gùn ní yín ni kí ni oníkiri ti yín gan ọmọ àwọn wọlé kọ́ ní fárí ta lẹni tó dìde lábẹ́ yìí pé lágbájá lọ́mọ àwọn òní tí mo kọ́ pé lágbájá ọ̀rọ̀ tí mo ń sọ fún yín o tẹ́ ní ọ̀sọ́rọ̀ mẹ́ èyí táwa ń ṣe tó pé àwọn tá a kọ́ lélẹ́yìí kò sẹ́nì kankan tọ́jọ́ máa wo yín fún àbàdà tẹ́ ẹ kọ́ rí bẹ́ẹ̀ bá ń bẹ nínú ẹlẹ́kọ̀ọ́ láyé irú àwa yóò ti kẹ́kọ̀ọ́ dọ́dọ̀ yín o tá a bá jáde tá a bá léèyàn kì í so oníṣẹ̀ṣe irú ẹni bí ó tó jókòó pé a jẹ́ pé wọn ò ní ẹ̀kọ́ ni bàbá Fátómilọ́lá yìí so oníṣẹ̀ṣe o gbogbo tí wọ́n máa ń sọ nípa àṣẹ̀ṣe pátá ìwé Fágúnwà ní ẹ̀ka o gbogbo tí wọ́n máa ń sọ nípa àṣẹ̀ṣe pátá àtẹnugbọ́ ni o kì í ṣe pé wọ́n kọ tá a lọ ga wọn tó kọ́ wọn nífá
ta lọ̀gá wọn tọ́kọ́ wọn nímọ̀ bẹ́ẹ̀ bá tẹfá tẹ torí pé tẹfá tẹ torí tẹ́yìn náà sọ pé ẹ ti dáwọ́ pẹ̀lú ìrìn àjò ìmọ̀ tíátà tí ẹ ń ṣe ẹ dúró sọ́nà ọbẹ̀ ẹnìkan kan ọ̀bá yín dùn ún ṣùgbọ́n tí ń jẹ́ pé ọ̀rọ̀ ìmọ̀ láì tiẹ̀ tí ì kà wọn bàbá irú àwa tá a jọmọ̀ yìí àmọ́ ń tọ́ tó yàtọ̀ sí ti ọ̀tọ̀ o ẹni táyé bá kàn iná ní jẹ́ bàbá wa àràbà ló tún fẹ̀ bàbá wa Awóreni kábíyèsí àràbà ẹ bá ní pé bàbá Fátómilọ́lá ẹ bá ní bà wọ́n níwọ̀ gbogbo ẹni tọ́rọ̀ wọn bá kàn tẹ́ ẹ bá ní pè wọ́n sákèsì ọ̀nà táwa lè mọ̀ tá a mọ̀ tá a fi lè pè wọ́n la fi ń sọ yìí tọ́rọ̀ wa bá wá jọmọ́ pé a ti wá sọ̀rọ̀ pẹ̀lú ìbínú tàbá bá sọ bí ò ti da ẹ forí jì mí bàbá Fátómilọ́lá ọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ tí ń sọ̀hún ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ti jù bá ń lọ mo fẹ́ sọ̀rọ̀ ṣe rí àwa tá a jẹ́ olórìṣà pàápàá jùlọ tá à ń bẹ lórí TikTok ìgbà míì ń bẹ tá a bá kàn ń wò wá a máa wò wá pé ẹjọ́ wọn sì máa fà á lọ à ń ṣe yánmọ́yánmọ́ gan o ṣe pé tí a bá ṣe láwọ́ bo àwọn ìrìn àjò kọ̀ọ̀kan ẹlòmíì lè sọ pé ọ̀ràn babaláwo onígbéraga ni wọ́n kò sí ìta àṣẹ tí máa jọ wọ́n lójú gbogbo ń táwa náà bá fi fún ayé ní omi ọgbọ́n omi ìmọ̀mú ẹ jẹ́ ká jẹ́ ń tó fìdí múlẹ̀ ṣẹ́rí ńgbà mí ń bẹ o lè gbọ́gbọ́n ọgbọ́n tó ọgbọ́n yẹn bó o ṣe gbọ́n ọgbọ́n ni tó wá ọgbọ́n ibòmíì náà láti tó fi kún kó wá jọgbọ́n méjì tó wá ọgbọ́n ibòmíì náà láti tó fi kún kó wá di ọgbọ́n mẹ́ta nígbà tó bá wá mú ọgbọ́n mẹ́ta tí wọ́n nìkan tó o bá ń lò ní gbogbo ojú ẹni tó o bá ti ń ṣe kọ́ mọ̀ sọ pé lágbájá nímọ̀ ní tòótọ́ ìgbà míì mẹ́tẹ́ pé bẹ́ẹ̀ ti ń ṣe nǹkan lẹ́kùn ọ̀dọ́ ti ń yẹ kọ́ jẹ́ pé wàá tún rí bòmíì tó sọ pé bí ẹ ṣe ń ṣe ní abala bí ó dáa jù tọ̀dọ̀ tiwa lọ ẹ dákun èmi bẹ̀ wá mọ̀rọ̀ wá gbogbo àwa tá a jó níṣẹ́ tó bá jẹ́ pé ìfẹ́ ìṣẹ̀ṣe la bá ní tí kì í bá ṣèfẹ́ owó ẹ jẹ́ ká ṣe bó ti tọ́ àti bó ti yẹ ká jẹ́ ìṣòro ní tòótọ́ ká má jẹ́ ìṣòwò nítorí owó nítorí àtijẹ nítorí àtimu mo bẹ̀ wá mọ̀rọ̀ wá bàbá Fátómilọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kùn nípa ọ̀rọ̀ tí ẹ sọ lórí interview yẹn tá a bá ní ká gbé báyìí ká yọ ọmọ tó gbọ́ bí gbọ́ jẹ́ pé à ń fàbùkù kàgbàlagbà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ tó bá jẹ́ pé nígbà tí wọ́n bá dẹ́pọ̀n fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín bó bá jẹ́ pé ọkàn bá gáǹgbà náà ẹ lè ní wọ́n padà wá kí lẹ fẹ́ bí mi èèyàn dẹ̀ sọ láàrin ara èèyàn ọ̀rọ̀ sísọ ẹyin ni tó bá ti fọ́ kì í ṣe é kó mọ́ irú yín ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ká máa sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ ni mo ṣe ń sọ yìí pé ìfi-sí-àkíyèsí ni kò yẹ kí irú yín sọ̀rọ̀ kò jẹ́ pé àwa máa sọ pé ọyẹ ìjà fèpè tí tèpètèpè tí rárá bàbá ibi tọ́lọ́run bá gbé yín gàdé nu ayé kéré o bẹ̀ntín o ọlọ́run bá lọ́mọ máa ṣe yín bẹ́ẹ̀ o ṣùgbọ́n ààyè yẹn a lè máa mẹ̀ǹtẹ́ rẹ̀ náà lọ táyọ̀ fi sọ pé lágbájá inú onímọ̀ inú ọ̀jọ̀gbọ́n tẹ bá fẹ́ kọ̀wé kódà ẹ forúkọ rẹ̀ kúnwé ayé ọmọ pé pàtàkì ni ẹ dákun bàbá Fátómilọ́lá ẹ dákun torí pé nígbà tí wọ́n fẹ́ ba ògbóni jẹ́ ìgbà ẹni tí ń jẹ́ reform ògbóni fraternity ń ló dìde reform ògbóni fraternity ẹ má jẹ́ sọ púpọ̀ nípa rẹ̀ ìrìn àjò yẹn ṣùgbọ́n gbogbo ń tàbá ṣe ká ṣe pẹ̀lú ìfẹ́ ìṣẹ̀ṣe. kí lẹ rí sí kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ tí Ifagelist ìwàlẹ̀sìn sọ yìí o lórí ọ̀rọ̀ yìí pé bàbá Peter Fatomilola wọn kì í ṣe oníṣẹ̀ṣe tòótọ́ pé òun lè sọ gan pé chọ́ọ̀chì ló máa sin wọn gbà tí wọ́n bá jẹ́ ọlọ́run nípè lọ́jọ́ iwájú ẹ̀yin èèyàn wa báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí apá abo ló kọ sí yín wọ́n ní ohun tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì kí lẹ rí sí ẹ dá sí ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. Náà lọ fún gbólóhùn ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín
Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.